Ẹ káàbọ̀ padà lórí ìkànnì ọmọlúwàbí ní mí. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá bákan náà kò ní di àṣẹ. Ní báyìí, a kú ojúlọ́nà sinimá tuntun tá a pàkọ́lé rẹ̀ ní Arógun Mátìdí, iṣẹ́ ọwọ́ Kẹ́mi T tí gbogbo wa mọ̀ sí Sídí ní sinimá tuntun Arógun Mátìdí yìí jẹ́. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé iṣẹ́ tí Kẹ́mi T ìyẹn Sídí bá kópa nínú rẹ̀ máa ń ládùn gidi gan ni. Ká tó wá sọ pé iṣẹ́ tí òun fúnra rẹ̀ ṣe. A ti ń wo sinimá lóòótọ́, ṣùgbọ́n Arógun Mátìdí yìí yàtọ̀ gédéǹgbé. Ìdí nìyí tí a fi gbọ́dọ̀ fi ìfẹ́ wò ní kété tí ó bá ti jáde ní ọjọ́ 11 oṣù October tá a wà yìí, ọdún 2025 ní orí ìkànnì Kẹ́mi T Studio ní YouTube. Àwọn jàǹkàn-jàǹkàn òṣèré ló kópa nínú sinimá yìí. Àwọn òṣèré tá a ti mọ̀ bí ẹni mowó náà ni wọ́n kópa nínú sinimá yìí. Lára wọn láti rí Sídí fúnra rẹ̀, Lateef Adédìméjì, Yínká Quadri, Bọ́lájí Àmúsàn Mr. Latin, Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé eré àwàdà tí Sídí máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n eléyìí yàtọ̀ gédéǹgbé nítorí ìjà ló bá dé. Sinimá ológun ni tí gbogbo àwọn òṣèré inú rẹ̀ sì ṣiṣẹ́ takuntakun. Sinimá yìí dá lórí agbára, àṣírí, ẹ̀tàn àti oríṣiríṣi ohun tó jẹyọ. Ẹ ní láti wo sinimá yìí ní kété tí ó bá ti jáde ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2025 tá a wà yìí. Arógun Mátìdí làkọ́lé rẹ̀. Ẹ ṣé.